mo fi pé wọ́n máa ní láti pe man MC Bọ̀kú Jàkà àbí Bọ̀kú Jàkàrà àbí kí lórúkọ máa yìí, wọ́n máa ní láti call rẹ̀ to order. Ó ti tó ọjọ́ mélòó kan tèmi ti máa ń gbọ́ táwọn èèyàn máa sọ pé máa yẹn ní àbòsí lọ́wọ́. Tó bá dẹ̀ jẹ́ mi mò ń ṣe mistake, ẹ̀yin tèmi onílàákàyè alápọ̀nlé olóríire ẹ bá mi dá sí. Àkọ́kọ́ náà òun sọ pé o lè pòṣùpá o lè bá sọ̀rọ̀ torí kò sẹ́ni tí wọ́n lè bá sọ̀rọ̀ pátápátá. Ní tó máa sọ náà ni pé bóyá kó choose a choice ẹ̀ bóyá kò ní gbà. Why do you have to add that to your statement? Àkọ́kọ́ nìyẹn. Then ẹlẹ́kejì, ṣé tán bá ti àwọn fẹ́ parí ìjà àmọ́ fẹ́ ṣe settlement láti bo sí bo, ó ṣe máa jẹ́ ìwọ MC Bọ̀kú Jàkà ló fẹ́ parí àwọ̀ àbí gbọ́nmi sí omi òtó tó bá kù díẹ̀ láàrin àwọn onífújì láti nọ́mbà kíni sí nọ́mbà kíni tó fi máa tó fi máa jẹ́wọ́ ló fẹ́ settle rift ìwọ. That's number 2. Then ẹlẹ́kejì, why tí o ṣe jẹ́ kí máa ẹ̀ ṣàkọ́ àbí kí ló porúkọ ẹ̀ tó ń béèrè question ẹ̀, why tán ṣe jẹ́ kí Barishoki kó down question ẹ̀? Yes now ẹ fẹ́ parí ìjà, ṣe bí ẹjọ́ tá a bá mọ̀ la máa ń parí. Ẹjọ́ tá a mọ̀ tó gbé sínkù ó gbẹ́jọ́ sínkù àmọ́ kan tó wà nù ẹ̀ àdèlà fẹ́ parí ìjà pé ẹ ṣáà jẹ́ ká gbàgbé ẹ̀. No, ó yẹ kó lè down question yẹn tí bọ̀bọ̀ Bọ̀kú Jàkà yẹn tí ó bá ṣá. Ẹ wo fídíò yìí, ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ like ẹ dẹ̀ comment, ẹ bá mi share kò ní bàjẹ́ fún yín. Thank you very much, sir. Thank you. Màá ní láti bọ́lẹ̀ fún mi rìn. Thank you, sir. Gbogbo àwa èèyàn bí a ṣe ń tu Adéwálé Barishoki yìí, ẹ jẹ́ ká gbìyànjú náà ká táyé tó bá ní opportunity láti bá Àyìnlá Akórèdé Mandator, Saheed Òṣùpá, ẹ jẹ́ ká tá bá ń pẹ̀tù síbì kan tá a bá pẹ̀tù sí kejì náà bíi pé nǹkan tá à ń ṣe náà kí a ṣe máa wà ní ojú kan ni. Mo wíṣì pé ká ní mo ní opportunity láti bá bàbá sọ̀rọ̀ ni me, I will talk to him. Ṣẹ́ndé mi ò lè bá sọ̀rọ̀ tèmi, and it will be his choice bóyá kí wọ́n gbọ́ àbí kán má gbọ́. But mo believe pé at this point of time, the only thing that can make Fuji music grow, it is when you people unite and do a lot of collaboration. Because pẹ̀lú nǹkan tó ń lọ yìí, eye owó táwọn àgbààgbà onífújì ń gbà làwọn ọ̀kọ́ mi làwọn ọmọ oníjújú yẹn ń gbà ọ́. I won't lie to you, they may not be able to say it out. Àwọn ọmọ oníjújú tí ò ní star, àwọn ọmọ hip hop artist tí ò yá, kò sí reason méjì tán ṣe ń jẹ lọ́jú pé wọ́n kó fáǹsì pọ̀ mọ́ra wọn lọ. Fáǹsì ti ń gbọ́ títí Àṣàkẹ́ bá with Pasuma, Òṣùpá fáǹsì mi ò rẹ́dí láti dé ló mọ̀. Because you are with Òṣùpá, my life, I'm just saying, and that thing cannot grow this business. Ṣakọ, kí ni ìbéèrè yìí? Olúwa bá wa ṣe bàbá. Ẹ kálẹ́ o. Ẹ ká sọ o. Alẹ́ làwọn ní báyìí. Ṣé wàá pa? Ẹ kálẹ́ béèrè yìí. Ọlọ́run ṣe ògbẹ́ rọrùn. So ìbéèrè mi ò pọ̀, because mo máa ń gbọ́ Barrister gan. So mo nífẹ̀ẹ́ Bari, ebi tó rí Òṣùpá, ebi tó rí Paso. So bí mi kò fẹ́ béèrè lọ́wọ́ Barishoki ni pé ìjà nǹkan kan tó jẹ́ nǹkan tó jẹ́ pàtó tó Òṣùpá ṣe fún yín to the extent pé ẹ wá lè go to that length. Kò sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́. Ẹ má dáhùn ìbéèrè. Ẹ dúró sà. Yes sir. Let's be more sense. Mo sọ pé Ṣakọ ẹni sọ̀rọ̀ àti kọjá stage yẹn báyìí. Ṣeré mi personally pé àwọn èèyàn sọ pé relationship wà láàrin ẹ̀yin àti Òṣùpá ẹ̀ mi kódà mi ò I hardly even know much about Fuji. I just explain. But àwọn èèyàn ti confirm ẹ̀ pé relationship wà láàrin ẹ̀yin méjèèjì bí ẹ̀gbọ́n àtàbúrò, even bàbá àti bàbá àwọn méjèèjì náà jọ wà. Ṣe get in sin.
aside ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ yín nǹkan tí mo expect yẹn tó bá kún orí láìpẹ́ yìí ni wípé báwo la ṣe lè paná gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí wẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ lórí tẹ bá béèrè wípé kí ni. because reason tí mo fi béèrè ni pé ṣé ń gbọ́ mi má bínú reason tí mo fi béèrè ni pé wọ́n ta bá ń jà bí ká kú kọ́ because tó fi dúró bíi pé àwọn ọmọ Òṣùpá because so nǹkan tó tẹ̀mí tó wà tó fi pé because mi ò mọ̀ ṣé téèyàn lè ṣèyàn débi pé èèyàn máa búyàn débi ọmọ wọn yọ bí ṣé ọmọ ló ṣẹ̀ ni àbí bàbá ṣé ìbá mi yé yín so nǹkan tó rú mi lójú nìyẹn o ṣé ìbá mi yé yín but ẹ bá ní ká má béèrè pé ká fò ọ ní ọ̀pọ̀lọpọ̀ dáadé bíi òrùka fò kò sí wàhálà lọ́dún mi kàn fẹ́ ọ̀rọ̀ Barisókì ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ Barisókì ni pé bí wọ́n bá kò sí wọ́n ní kò sẹ́ni tó ọmọ àlè ló máa rínú tí kò ní bí ọmọ àlè náà dẹ̀ lọ́ máa bẹ̀ tí kò ní gbọ́ gbogbo yòówù tí ò bá jẹ lóṣù kó bá ṣe fún wọn wọ́n ti kàn rojọ́ kan rí pé ẹni yìí dùn mí nú tí ò bá mi yé yín kan try wọ́n ti adjust wọ́n parí everything mo wo program Bàrímádé sọ́nù ọ̀rọ̀ wọn pé òun ṣe Kúṣùpá òun ṣe àwọn náà ṣé ẹ máa